ẹ káàsán o, ẹ kúrọ̀lẹ́, ẹ kálẹ́, ẹ kú ìyálẹ́ta ẹ̀yin èèyàn mi tẹ́ wà lórílẹ̀-èdè Nàìjíríà àti ní gbogbo kíbi tẹ́ bá wà. Mo fẹ́ kẹ́ súnmọ́ mi. Èmi náà tún ní o, wọn ò ní fẹ́ ẹnì kankan ṣe mí. Dr. Mọ́wùmí Lawal. Mo fẹ́ kẹ́ súnmọ́ mi ní ọ̀sán yìí. Ẹ̀yin obìnrin wa, ẹ̀yin àǹtí mi, ẹ̀yin ẹ̀gbọ́n mi, ẹ̀yin àǹtí mi, ẹ̀yin grandmother wa. Mo fẹ́ kẹ́ súnmọ́ mi. Mo fẹ́ kí ẹ súnmọ́ mi ní gidigidi kẹ́dẹ̀ gbọ́n tí mo fẹ́ sọ ní ọ̀sán yìí torí ẹ̀yin làwó kàn, ẹ̀yin lójú ọpọ́n kàn. Ẹ súnmọ́ mi o, ẹ̀yin ni mo fẹ́ bá sọ̀rọ̀. Obìnrin la pera wa o, ẹ̀yin ọmọ Yorùbá. Ta pera wa ní màmá, ta pera wa ojúlówó ọmọ Yorùbá. Mo fẹ́ kẹ́ tẹ́tí kẹ́ gbọ́ mi. Wọ́n ń pa ojúgbà àwọn ọmọ wa. Àwa Yorùbá obìnrin, àwa Mùsùlùmí obìnrin Yorùbá, àwa Kìrìsìtẹ́nì obìnrin ọmọ Yorùbá, àwa oníṣẹ̀ǹbáyé obìnrin tájọ́ ọmọ Yorùbá. Mo fẹ́ kẹ́ láti kẹ́ gbọ́ mi. Ó máa létí kẹ́ o. Ibi tí ọ̀rọ̀ ilé ayé wa àtàwọn ọmọ wa ń lọ nílẹ̀ Nàìjíríà, ó máa létí kẹ́. Ṣùgbọ́n kí n tó kọ́kọ́ sọ̀rọ̀, Bàbá Tinubu, èyí tẹ́ ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí kò ní rọgbọ o. Mo gbọ́ pé ẹ ti sáyìn 150 bílíọ̀nù pẹ̀lú Samoa. Èmi ò mọ̀ ṣe gbé fún yín o, bó tó dàbí pé ẹgbàá lódìndí o. Bàbá Tinubu, wọ́n lè ti sáyìn agreementi kan gbé homosexuality àti lesbianism wọ Nàìjíríà. Bàbá Tinubu, tó bá jẹ́ bẹ́ẹ̀ ni, mi ò fẹ́ gbàgbọ́, bó tó bá jẹ́ bẹ́ẹ̀ ni, eléyìí tẹ́ ṣe yẹ máa kàn dín nídìí yọ ni. Ẹbí Ṣadé, ẹbí Ṣèyí, ẹbí àwọn ọmọ yín tí Rẹ̀mí Lẹ́kún bí fún yín. Ẹ̀yin jẹ́ Ahmed. Ṣé Muhammadu lẹ bí fún ni? Muhammadu lẹ bá sùn ló bí àwọn ọmọ yẹn fún yín. Ẹ fẹ́ ya Rẹ̀mí, àbí? Ìyá Rẹ̀mí ìyàwó yín, ó bí ọmọ fún yín, obìnrin mà ní. Ẹ fẹ́ ìyá Ṣèyí, ẹ fẹ́ ìyá Ṣadé, wọ́n bí àwọn ọmọdé yìí fún yín. Kí ló dé tẹ́ ẹ fọkùnrin? Kẹjọ máa pàdé, kẹjọ máa fi nǹkan gún nǹkan, kẹ wá wò bóyá àwọn ọmọ yẹn á jáde. Ṣé owó, agbára, fẹ́ẹ̀mù lẹ́ ń wá? Tó wá jẹ́ pé ẹ̀yin olórí ìlú lè máa lè fẹ́ sign anything pẹ̀lú anybody tó jọmọ́ homosexuality àti lesbianism. Bàbá Tinubu, ìyàwó yín Kìrìsìtẹ́nì ni. Ṣé kò mọ ohun tó ṣẹlẹ̀ ní Sodom and Gomorrah ni? Ipe ọkùnrin bọ́kùnrin ṣe, obìnrin bóbìnrin ṣe ló mú Ọlọ́run pa Sodom and Gomorrah rẹ̀. Ẹ wá fẹ́ gbé yẹn wá bá wa, ẹ fẹ́ tún gbọ́rú burúkú wá bá wa ní ìtí àwọn Fúlàní ń ṣe tó ń pa wá. Ẹ wá fẹ́ k'Ọlọ́run run wá. Ẹ fẹ́ kí Ọlọ́run kó run ilẹ̀ Nàìjíríà yẹn káwọn ọmọ Yorùbá tó lọ, torí àwọn ọmọ Yorùbá ò ní gbarú eléyìí o. Tẹ́ bá fẹ́ lọ gbé lọ bá àwọn Fúlàní, wọ́n á gbà lọ́wọ́ yín tọwọ́ tẹsẹ̀, nítorí pé kíni, wọ́n ti ń bá màálù sùn already. Àwọn ò kì í ṣe ọmọ ẹni tó ń bá màálù sùn o. Ẹ lè wá gbé àṣàkáṣà, ìwàkíwà, orí burúkú wá bá wa. Kọkùnrin máa bọ́kùnrin sùn, kóbìnrin máa bọ́bìnrin sùn. Bàbá Tinubu, níbi tí ọjọ́ orí yín dé, ibi tí àgbà yín dé, ibi tí òye yín dé, ibi tí ìmọ̀ yín dé, tẹ́ ẹ bá tẹ̀ nífẹ̀ẹ́ ìlú, ṣé ẹ tún níbẹ̀rù Ọlọ́run ni? Ẹ ti sáyìn, wọ́n lẹ ti sáyìn 150 billion, 150 billion pẹ̀lú Samoa. Kọ́ máa gbé ọkùnrin, àṣà ọkùnrin bọ́kùnrin sùn, obìnrin bóbìnrin sùn. Bàbá Tinubu, eléyìí kẹ́mẹ̀mẹ̀. Eléyìí máa bí ìjọba Ọlọ́run nínú. Fáfáfáfá. Tẹ́yìn gan ò ní mọ ibi tí ó máa já sí. Ẹ má gbé àṣàkáṣà, ẹ má gbé ìwàkíwà, ẹ má gbé wá lé wa lórí o. Eléyìí ò ní ṣe. Tó bá jẹ́ pé Rẹ̀mí yín ọkùnrin ni, ṣé ẹ lè bí Kádíjà bí whatever, àwọn ọmọ yín tó wà ní London. Ṣé ẹ lè bí Ṣèyí, àbẹ́ ẹ lè bí Ṣadé. Ẹ wá bímọ pẹ̀lú obìnrin, ẹ wá ní kó máa gbé homosexuality àti lesbianism wá bá wa. Bàbá Tinubu, eléyìí alẹ́ ti kẹ́. Eléyìí tẹ́ bá dáwọ́ lé lórí, ẹ̀yin gan ìríjà àgbàdì Ọlọ́run. Ẹ fẹ́ gbé homosexuality wọ Nàìjíríà. Táwọn Fúlàní bá fẹ́ ní kán lọ sí Sahel wọn,
kó máa lọ bá màálù àtajá wọn sùn tó bá wọn kó lọ ṣe ẹ má gbé wá bá ọmọ Yorùbá ẹ má sọ wá do lórí burúkú ẹ má sọ wá do lòṣì ẹ má jẹ́ kó lóun kọ̀ dé àìmọ́ṣe sí wa bàbá Tinubu homosexuality àti lesbianism kò láyè lọ́dọ̀ wa o ẹ̀yin ìmàlẹ̀ Yorùbá òun lẹ gbọ́ yẹn o torí tá bá sọ̀rọ̀ ń ṣe ẹ sọ pé wọ́n ń bá ìmàlẹ̀ jà bàbá Tinubu ìmàlẹ̀ ni wọ́n o Ahmed náà porúkọ ara wọn o wọ́n fẹ́ gbọ́ homosexuality àti lesbianism láyè ẹ̀dẹ̀ lájú ẹ̀ ń ṣàlà aláwọ̀ kìbárú ṣé nǹkan tí Islam sọ nìyẹn pé kọkùnrin máa bọ́kùnrin sùn kóbìnrin máa bọ́bìnrin sùn Christianity tèmi ò sọ bẹ́ẹ̀ o ó ní gbogbo òpùrọ́ alágàbàgebè homosexuals wọn ò ní rí ọ̀run wọ̀ o ẹ̀yin lẹ ń sọ pé tẹ́ bá kú tẹ́ bá pààyàn Hadith yín sọ bẹ́ẹ̀ Muhammad yín sọ bẹ́ẹ̀ ẹ gba 72 virgins ọ̀n fún yín 72 virgins lórílẹ̀-èdè ilé ayé tẹ́ bá wá kú tẹ́ dọ́run wọ́n fẹ́ fún yín 72 tí yín ló bá yín yẹn o ṣùgbọ́n wá bá Tinubu ẹ lọ tún rò dáadáa o tẹ́ bá sign 150 billion ẹ jẹ́ lọ kówó wọn fún wọn because kò sẹ́ni tó máa dúró ná 150 billion yẹn o tó bá jẹ́ pé ẹ̀yin lè sign yẹn àbáwọn ọmọ ẹ̀mẹ̀wá yín náà sign yẹn ẹ jẹ́ kówó Samoa padà fún wọn torí eléyìí ò ní rọgbọ kò ní rọgbọ o wọn ò gbé lọ bá wọn ní Saudi Arabia ibi tó ti ń pààyàn kọ́ máa fi àìsàn káìsàn ẹ fẹ́ gbé àìsàn burúkú wọlé wá bá wa HIV ò tí ì tó lọ́tọ̀ èyí tí ẹ máa gbé wọlé yìí tẹ́ bá gbé dọ́dọ̀ wa àìsàn tí ò ní gbóògùn lẹ́fẹ́ gbàdá ní. ẹ súnmọ́ bí o ẹ̀yin abiyamọ àmì abọ́ tòótọ́ ẹ̀yin abiyamọ fọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀ tẹ́jọ́ ọmọ Yorùbá tẹ́jẹ́ mùsùlùmí Yorùbá tẹ́jẹ́ kìrìsìtẹ́nì Yorùbá tẹ́jẹ́ oníṣẹ̀ǹbáyé Yorùbá ẹ súnmọ́ mi ìyá wa ni mo kọ́kọ́ fẹ́ bá sọ̀rọ̀ ìyá wa Fọlọ́runṣọ́ Alákìjà Mrs. Fọlọ́runṣọ́ Alákìjà mo kí yín o wọ́n lẹ́yìn ni the richest woman in Africa not even in Nigeria not even among the Yorubas wọ́n ní in Africa Mrs. Alákìjà abiyamọ ni yín torí mo mọ̀ pé ẹbí mẹ́rin géńdé ọkùnrin mẹ́rin ẹ wá lówó ẹ lọ́lá ẹ níyì ẹ nípò wọ́n ń pa àwọn ọmọ ojúlówó Yorùbá ẹ̀yin kọ́ lẹ báàtì wọn bọ̀ tẹ́ bí mẹ́rin ti yín nǹkan kan ò ṣe wọ́n ń róúnjẹ jẹ wọ́n rí mu wọ́n rí wọ̀ ẹ ní gbogbo adúrò owó yẹn lẹ́yìn tẹ́ ní gbogbo adúrò owó yẹn ṣọ́lọ́run lẹ fẹ́ dì wọ́n dẹ̀ ń pa àwọn ọmọ Yorùbá ṣe bí Yorùbá ni yín àbí Fúlàní tún lẹ́yìn náà ni wọ́n ń pa àwọn ọmọ ojúlówó Yorùbá ẹ wọlé tọ̀ káti ẹ̀ lẹ́sọ pé ẹ fẹ́ wọlé tọ̀ Buhari lọ because it's a nuisance it's an imbecile bàbá Tinubu ńkọ́ láti ọdún kan tí bàbá Tinubu ti wọlé ǹjẹ́ níbi tí agbára yín dé níbi tí owó yín dé níbi tí ọlá yín dé níbi tí ẹ nípò dé tẹjọ́ mojúlówó Yorùbá wọ́n wà proud of you o but I'm disappointed at you ẹ tó wọlé lọ bá bàbá Tinubu pé bí ẹ brother yín lẹ máa pè ní bí ẹ cousin yín lẹ máa pè ní torí ẹ̀yin olówó ẹ máa mọ bẹ ṣe máa ń pera yín cousin àti aunties àti nephews bí a ní ìsìn bàbá Tinubu lẹ jẹ́ wọ́n mọ̀ pé next week èyàn máa pé 73 níbi tí ẹ bá ọjọ́ orí yín dé pẹ̀lú ọlá ipò tẹ́ni wọ́n ṣe EndSARS ẹ wọlé tán sanwó okú sanwó gbó kẹ wọlé tán lọ pé kí ló dé tó ń pa àwọn ọmọ wa Ìkòyí Victoria Island yín náà ló ti ń ṣẹlẹ̀ o ẹ sàn kankan sí ẹ pa fúnníjẹ ìyẹn ni pé tó máa ń pa mẹ́rin tẹ bí tí nǹkan kan bá ṣe ẹyọ kan ẹ ní fagbeta wọ́n ń pa 400 wọ́n ń pa 1000 ọmọ Yorùbá ẹjọ wà ní orílẹ̀-èdè Nàìjíríà abẹ́tì relocate Argentina àbí London ni ẹ wà láàrin Èkó ọmọ Yorùbá ni yín wọ́n ń pojú lọ́wọ́ àwọn ọmọ Yorùbá torí pé wọ́n ti pa yín tẹ́yin bá jẹ́ billionaire ṣé gbogbo ọ̀ràn yín ni billionaire ni àbí ẹ mọ̀ pé wọn Ọlọ́run ló gbé yín débi àpèrè tẹ́yin gan wà fashion designer ni màmá mi ò fi 1 billion lẹ́ o ṣùgbọ́n mo mọ̀ pé àgbà fashion designer ni màmá mi kan tó kú tí màmá mi bá wà láyé wọ́n á pé 98 ní August tá máa mú yìí next month wọ́n á pé 98 yẹn màmá mi
ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ abiyamọ ni màmá mi, abiyamọ tòótọ́. Ní àdúgbò tí màmá tèmi ń gbé, òun ló ń ṣe ìyá fún àwọn Ìgbò tó ní store ní Balógun, Central Lagos. Ìyá tèmi ló máa ń sọ àwọn ọmọ Ìgbò á fún wọn lórúkọ Yorùbá. Alájà ló ń pè màmá mi. Torí pé kíni, màmá mi mú wọn bí ọmọ. Àwọn Ìgbò ni wọn ń ṣe ọmọ Yorùbá. Ibi tó trust màmá mi dé, gbogbo ọ̀rọ̀ tó èèyàn fi ń lọ ìyá àyàn, wọ́n fi ń lọ màmá tèmi, tó dẹ̀ ń fún wọn ní good advice. Mrs. Fọlọ́runṣọ́ Alákìjà, níbi tí ẹ ní owó dé, ìyà ebi ń pa àwọn ọmọ Yorùbá, wọ́n ń pariwo ebi ń pa wọn. Ebi ń pa wọn. Mrs. Alákìjà, tẹ́ bá ní 1,000 hectares of land, tẹ́ kó àwọn èèyàn síbẹ̀ kán máa gbàgbàdo, kán máa gbẹ̀wà, kán máa gbìrẹsì, kò tí pọ̀ jù. Bẹ́ẹ̀ yìí náà ní pléènì méjì mẹ́ta, táwọn ọmọ yín yan fáńdáfáńdá tó ń jẹun tó ń mu abùjẹ́bùdànù, ọ̀tẹ́bí ń pa àwọn ọmọ ojúlówó ọmọ Yorùbá. Ẹ̀mí fínkín, ẹ̀mí fẹ́kẹ́, kò kàn yín. Tẹ́bí ò bá ti pa àwọn ọmọ yín àtàwọn ọmọ yín, ẹ̀ kíá. Ọlọ́run dẹ̀ ló fún yín lówó yìí, Ọlọ́run ló fún yín lọ́lá yìí, ó gbé yín sí ipò. Ìtorí tirú yín báyìí Ọlọ́run ṣe dá tálíkà so that ẹ lè ṣàánú fún wọn, bọ́lọ́run ṣe ṣàánú fún yín. Mrs. Fọlọ́runṣọ́ Alákìjà, mercy Ọlọ́run lẹ ní and favour. Ọlọ́run favour yín ló gbé yín síbẹ̀. Kì í ṣe pé ẹ mọṣẹ́ ṣe, kì í ṣe pé PhD mẹ́wàá kan lẹ́gbà, kì í ṣe pé ẹni làákàyè lọ́gbọ́n lórí ju Solomon lọ. Ohun Ọlọ́run ni. Ọlọ́run yín wá gbé yín débẹ̀. Ẹ fẹ́ ṣàánú àwọn ọmọ mẹ̀kúnnù. Ṣé fẹ́ di Ọlọ́run ni? Ẹ ti di olówó, ẹ ti di ọlọ́lá. Ṣé fẹ́ di Ọlọ́run ni? Tẹ̀dẹ̀ ń jẹ́ kí ìyà máa jẹ gbogbo àwọn ọmọ ojúlówó Yorùbá. Ó di èèyàn mélòó? Tẹ́yìn gan bá gbé palliative sí bíi 10 million jáde. Ṣé bí bílíọ̀nù àná pè yín? Yẹn pé ẹ̀ lè yọ few millions nínú owó yín. Kẹfì ń ran àwọn ọmọ ìbátan yín. Yá ìsẹ̀yìn kọ́ lẹ bí wọn. Ọ̀tọ̀ ọmọ Yorùbá ni wọ́n. Tọ́ bá lọ ń ṣe nǹkan kan, Dangote ṣe gbogbo yín ẹ̀ múra ẹ̀ lọ. Ṣé Fúlàní ni yín ni? Àwọn Fúlàní ò jí sọ̀rọ̀ yín. Àwọn ẹbí wọn náà kí à ń pa. Ó dẹ̀ mélòó tí Fúlàní ló ń fẹ́ràn ọmọ Yorùbá lọ́wọ́. Ṣùgbọ́n tó máa lọ ń ṣe nǹkan, táwọn ọmọ Fúlàní bá ń ṣe nǹkan, táwùsá ń ṣe nǹkan, gbogbo yín ẹ kó 2 legs, ẹ kó sí títì, ẹ lọ dá wọn lọ́lá. Shame on all of you. Mrs. Fọlọ́runṣọ́ Alákìjà, mo expect yín pé níbi tí ẹ lówó dé, tẹ lọ́lá dé, tẹ nípò dé, ó yẹ kẹ́ tó nígboyà. Ẹ ti yín pé nígboyà. Ẹ fẹ́ kí Fúlàní kó wá dá ilé iṣẹ́ yín rú, àbí kó wá pa yín, àbí kó wá gbá àwọn ọmọ yín. Ṣùgbọ́n ẹ mind kí Fúlàní máa pa àwọn ọmọ mẹ̀kúnnù. Ṣẹ́jẹ́ ẹ̀jẹ̀ dúdú ló wà lára ara mẹ̀kúnnù, kì í ṣe pupa tó wà lára àwọn ọmọ tẹ̀yìn náà àtàwọn ọmọ yín. Next week lẹ máa pé 73. Wọ́n ń pojú lówó ọmọ 15, 20, 30, 40. Ẹ ń wà ń bẹ́ẹ̀ ń lọ fọ́ndáfọ́ndá torí pé lówó ẹ lọ́lá. Ọlọ́run nífẹ̀ẹ́ yín ni o. Tẹ bá ṣí ipò tẹ wà lò, tẹ bá ṣí owó tẹ ní tẹ ṣí lò, Ọlọ́run gbà lọ́wọ́ yàn. Torí ó pé kíni? Ó gba ipò ọba lọ́wọ́ king. Inú mi dùn pé Kristẹni nìyí. Ṣẹ́yìn ò ka Bíbélì ni? Ṣé bí Kristẹni lẹ pera yín? Ẹ̀yin ò wo bí Ọlọ́run ṣe fi ojú ọlá Nebukadnezar gbolẹ̀ nígbà tó ní kò sí bóun ṣe jẹ́. Ọdún 7 ni Nebukadnezar ló wọnú igbó tó ń jẹ koríko. Àwọn alágbára nìyẹn tó ń lọ sórílẹ̀-èdè, àwọn orílẹ̀-èdè míì tó ń lọ kó wọn lẹ́rú, tó ń ba tí wọn jẹ́ nílùú yẹn. Nígbà tó kọjá ayé lọ́dọ̀ Ọlọ́run, Ọlọ́run sọ di ẹranko nú igbó fọ́dún 7 kó tó ronú pìwàdà. Ṣé ẹ̀ka nípa bàbá yìí láì ní? Ó fún àǹfin ní àsí ẹ̀ nígbà tó ń gbọ́ràn. Ẹ mọ nǹkan tọ́lọ́run máa ṣe fún. Ṣé ẹ gbọ́ nípa King Saul ni nígbà tó lépa David títí? Mo mọ̀ pé ẹ̀ lépa ẹnìkan kan owó lè ń lépa. Ṣùgbọ́n tẹ́ ẹ bá ṣe òtítọ́ àti òdodo pẹ̀lú owó tẹ́ ẹ ní, ẹ má kan dín nídìí yọ̀ ni. Kò sówó tẹ́ ẹ ní tẹ́ lè fi bribe Ọlọ́run. Mrs. Alákìjà, ẹ bá wa dá sí ọ̀rọ̀ kankan, ẹ tí ẹ lẹ́fẹ́ wọlé tọ̀ bàbá Tinubu lọ pé bàbá Tinubu jọ torí Ọlọ́run. Àwọn ọmọ tó máa ṣiṣẹ́ lédè wá lẹ́yìn ọ̀la nìyí. Ibi báyìí ni kẹgbẹ́gbà. Ṣebí strategist entrepreneur nìyí.
ẹ̀yin ò mọ ọ̀nà tẹ́ máa àlàyé tẹ́ máa ṣe even tó bá ti èèyàn yín as minister ibi tí ọgbọ́n yín dé àwọn Mrs. Adeleke Adetutu Adeleke ńgbà kan àwọn Babangida ń pè wọ́n ń béèrè advice lọ́wọ́ wọn business woman around the lẹ́yìn bí wọ́n torí pé oil block tó ń gbé fún yín ọ̀dọ̀ Babangida ló ti wá ẹ ní nǹkan kan tẹ́ fẹ́ kò sí àlàyé kò sí ìtumọ̀ kankan tẹ́ fẹ́ lọ bá bàbá Tinubu tẹ́ fẹ́ bá sọ ọmọ Yorùbá dẹ̀ ní wọ́n dẹ̀ ń pojú lówó àwọn ọmọ yín even though ẹ ní kò kàn yẹn ẹni àmọ̀rí ò bá kú tí ò bá ti já àwọn ọmọ yín nìkan àwọn ọmọ yín ta ló sọ fún yín pé gbogbo àwọn ọmọ tẹ́ ń pariwo yìí gan lára ó dùn wọ́n lọ́rùn nínú bẹ́ẹ̀ ṣe ń tìjà àwọn ọmọ lọ́mọ ẹ̀yin fẹ́ kọ́lọ́run bá yín tọ́jú àwọn ọmọ yín kó gbé wọn ga ṣùgbọ́n ẹ̀ kíá tọmọ mẹ̀kúnnù bá róúnjẹ àárọ̀ jẹ bèbí ta ṣe tọ̀sán Mrs. Alákìjà lóòótọ́ ẹ bímọ púpọ̀ o wọ́n ń pè yín tó gbé ẹ bímọ ní abiyamọ o tí ẹ bá nífẹ̀ẹ́ àwọn ọmọ ọlọ́mọ tí wọn ò rí bá ti ṣe tán lọ́rùn gbígbà abiyagba nìyín wọn ò pẹ́ ṣe kìrìsìtẹ́nì ṣùgbọ́n ṣe ń tẹ́ka nínú ìwé bíbélì nìyẹn ohun tí bíbélì ti yín sọ fún yín nìyẹn pé tẹ bá lówó yín kẹ máa fi yan fáńdáfáńdá ni kẹ máa ṣàánú ẹ̀yin ò mọ̀ pé ẹni tó bá tọ́jú ọmọ mẹ̀kúnnù á rí ìlọ́po mẹ́wàá gbà lọ́wọ́ Ọlọ́run bẹ́ẹ̀ ń pẹ́ ẹyẹ Ọlọ́run lówó ni á sọ fún yín á tún san lówó èlé ẹ wá ń kó ọ̀rọ̀ jọ ẹ̀yin ò gbọ́ nǹkan tí bíbélì sọ Mrs. Alákìjà ó ní aṣiwèrè tó filé ayé kó ọ̀rọ̀ jọ àwọn ọmọ ẹni tó máa jẹ́ ẹ̀yà tí mo mọ̀ pé bímọ ẹbí ọmọ mọ̀ ẹ dẹ̀ fẹ́ kàn jẹ owó yẹn ṣùgbọ́n ẹ fẹ́ fi díẹ̀ pín ṣíní kínkínní nínú ọlá tí Ọlọ́run dá yín kẹfì ran àwọn ọmọ tí ò lé nìyàn lọ́wọ́ àwọn ọmọ tẹ kàkún mẹ̀kúnnù àwọn ọmọ tí tẹ fi pé wọn wọ́ ọ̀fẹ́ Mrs. Alákìjà iṣẹ́ ìkílẹ̀ ṣe tẹ fi di billionaire yẹ ẹ̀ sàmọ̀ pé fashion designer ni ṣé fashion designer yín ló dì bẹ́yìn àbí block of oil tán fún yín ṣé block of oil yẹn inú ilé yín ló ti wá àbí inú compound dádì yín wọ́n ti discover oil yẹn ṣe bí àwọn south ló ní oil ẹ̀ ń gbádùn ẹ̀yin gan ń gbádùn nǹkan tí ò tọ́ sí yín torí pé Ọlọ́run gbà fún yín ẹ wá fi ń ní àwọn èèyàn lára entrepreneur ó di èèyàn mélòó tẹ́ gbà síṣẹ́ ó di company mélòó lẹ́gbẹ̀ẹ́ yín 1000 níbi tí Ọlọ́run tó ṣe ọládé fún yín tẹ́ bá sì fún 20,000 yàn níṣẹ́ pẹ̀lú nǹkan tẹ́ ní owó yín máa kò sí ni ṣùgbọ́n ẹ rò bẹ́ẹ̀ ẹ máa accumulate ẹ̀yin ọmọ Nàìjíríà especially ẹ̀yin Yorùbá ta ló ní mọ́tò jù Mrs. Alákìjà 17 cars Maserati Bentley kẹṣà máa kó jọ plane number 1 plane number 2 níbo lẹ fẹ́ kó lọ Mrs. Alákìjà yẹ kó yé yín jù bẹ́ẹ̀ lọ mo rò pé yẹ kó yé yín jù bẹ́ẹ̀ lọ nítorí pé Kristẹni ni pé vanity upon vanity all is vanity Solomon ló sọ bẹ́ẹ̀ tí ẹ bá kà lórí Ecclesiastes òun ni wọ́n sọ fún yín yẹn ẹ lọ kà gbogbo ohun tẹ kó dání kò sí kankan tó ń bá yín lọ sí anywhere tí ẹ bá ti fi ṣe àwọn ọmọ ojúlówó ọmọ Yorùbá lóore kí ẹ̀mí wọn ẹ̀jẹ̀ wọn máa súre fún yín asán lórí asán ni asán lórí asán ni Mrs. Alákìjà tẹ bá pera yín ní abiyamọ tí ẹ lè ṣàánú àwọn ọmọ ọlọ́mọ tí wọn ò lè jẹ tí wọn ò lè mú tẹ wá lólówó ni yín owó asán lẹni ẹ kì í ṣàbíamọ ẹ̀gbọ́n tí mo wí Kristẹni kan náà ni wá o mo lọ sí ilé bíbélì skúlù bàbá Adébóyè ni mo lọ tí mo ti lọ kọ ọmọ ọmọlé làwọn òbí mi kò bíbélì yé mi ó yé mi mo fẹ́ digbá mo fẹ́ dúró kò kàn mí tí n bá ti ṣe tọlọ́run that is all that matters tẹ́bi ò bá ti pa mí tí n rí ibi tí mo máa forí mi sí tí mi ò rìnrìn ìdọ̀tí I am home with God I'm in the majority with God látijọ́ tẹ́ ti kó billions yín dání ṣe gun mọ́tò méjì lójú títì ṣe sùn nínú yàrá méjì ṣe sùn lórí bẹ́ẹ̀dì méjì ṣe bí orí bẹ́ẹ̀dì kan iná ni kò bá jẹ́ water bed kó jẹ́ iron bed kó jẹ́ gold bed after all Denzani ó fi $1.2 million ó fi ra bra níbo ni Denzani wà kò ní sinmi kò lálàáfíà ó ń du ìlà ìlò kí lówó téèyàn ní tí ò sálàáfíà tálàáfíà bá wà kò sí dùnú Mrs. Alákìjà mo ń gbà yín nímọ̀ràn ni
ẹ lọ jókòó kẹ́ wọlé ti Ọlọ́run ẹ yọ díẹ̀ náà àwọn millions tẹ́ kó dání yìí o kẹ́ fi ṣe ọmọ ayé lóore kí àtúbọ̀tán yín tẹ́ yí gan kó lè dá yes àwọn ọmọ yín lówó wọn lọ́lá ẹ ti fi gbogbo millions yín ẹ ti gbé wọn dépò ọlá ipò yìí ọ̀tọ̀ Ọlọ́run ló ń sustain èèyàn wọ́n lè débẹ̀ kó wá dúró ẹ ṣeun tó máa dá tí Ọlọ́run máa fi náwó àánú mercy of God protection of God and the preservation of God kó stay lórí àwọn ọmọ yín àti ìrandíran yín ṣé àwọn Ọlọ́run nínú ìwé Bíbélì ló wà mí ò ka Quran o tí Ọlọ́run sọ pé òun yóò bẹ̀ ẹ̀ṣẹ̀ bàbá wò lórí ọmọ láti ìran kìíní títí ìran kẹta àti ìran kẹrin nínú àwọn tó kórìíra mi Mrs. Alákìjà tẹ́ ẹ̀ bá nífẹ̀ẹ́ èèyàn ṣe tún kórìíra Ọlọ́run ni tẹ́ ẹ̀ bá nífẹ̀ẹ́ àwọn ọmọ ènìyàn Yorùbá ẹgbẹ́ yín ṣe ẹ̀ níbẹ̀rù Ọlọ́run ẹ̀rù ọba yín pé Ọlọ́run tó ní ọkàn tó mọ tó ń lọ in the intent of your heart ó mọ tẹ́ ń rò kẹ́ tó ṣe ó ti mọ bẹ́ ṣe pé tó pèrò ẹ bẹ̀rù Ọlọ́run yẹn ni ẹ bẹ̀rù àti sun yín ni ṣé mílíọ̀nsì owó yìí náà iyì yìí náà ògo yìí náà òun lẹ́ ń rasmatas tẹ́ ẹ̀jẹ̀ kan jókòó kẹ́ bèrè lọ́wọ́ Ọlọ́run pé Olúwa gbogbo ọlá àti iyì tó bù fún mi yìí báwo lè ṣe fẹ́ kí n ṣe àfàwọn tó bá ń kìsì àsì yín àwọn tó ń líkì àsì yín tó máa ṣe mí Mrs. Alákìjà Mrs. Alákìjà Mrs. Alákìjà ṣọlọ́run lẹ fẹ́ dì ní Mrs. Alákìjà ṣọlọ́run lẹ fẹ́ dì ẹ ti di olówó ẹ ti di ọlọ́lá tẹ bá kúrò níbẹ̀ ọmọ olóṣì lè di olówó olówó ò lè di Ọlọ́run ẹ lè di Ọlọ́run olówó tálíkà ọmọ tálíkà lè di olówó lè di ọba ṣùgbọ́n olówó yín tẹ bá kúrò lọ́ba ẹ lè di Ọlọ́run òun ni mo ti sọ fún yẹn o Mrs. Alákìjà happy 73rd birthday in advance mo mọ̀ pé July 15 1951 lọ bí in advance happy birthday ẹ ní ṣubú dànù ọ̀tẹ̀ lọ ṣe ntọ́nà máa fi pàtẹ́wọ́ fún yín tó máa fi sọ pé thank you my wonderful daughter ẹ lọ ṣe o àwọn billions ẹ kó dání yẹn tẹ́ ẹ bá lò ní ọ̀nà tó máa múnú Ọlọ́run dùn inú ẹ̀yin náà ò lè dùn òun ni mo sọ fún yín yẹn bẹ́ẹ̀ nìyẹn ti rí ẹ̀yin abiyamọ Yorùbá abiyamọ fọjá gbọ̀rọ̀gbọ̀rọ̀ ẹ súnmọ́ mi kẹ́ gbọ́ ẹ má sùn para o ẹ̀yin abiyamọ ẹ má sùn para ẹ bẹ̀rẹ̀ sí ní pariwo àtẹ̀máràn fà tí mo fẹ́ já yín sí ni nínú ìsí bàbá Tinubu lọ sáyìn pẹ̀lú àwọn Samoa kan tọ́lọ́run gba 150 billion mo fẹ́ kẹ́ máa bẹ̀rẹ̀ sí ní pariwo olórí ni gbogbo yín o torí Bíbélì mi sọ fún yín pé you are a chosen generation. You are a royal priesthood. You are a holy nation. You are a peculiar people. Àwọn ọmọ Yorùbá wọn ti ẹ̀ mọ̀ wá fún yẹn. We are peculiar. We are unique. We are distinct. Ẹ jáde ẹ wọ kọ́mú yín. Ẹ wọ bra. Kẹ wọ gádù yín kẹ jáde. Kẹ bẹ̀rẹ̀ sí ní lọ bá àwọn gọ́vnà yín pé wọ́n gbọ́dọ̀ gba Samoa láyé o lórílẹ̀-èdè wa. A fẹ́ homosexuality àti lesbianism o. Nítorí tó bá jẹ́ bí àwọn ìyá wa àti bàbá wa ò ní bí àwa. Àwa ò ní bí àwọn ọmọ wa àwọn ọmọ wa tó wá ń dàgbà wọ́n wá fẹ́ kọkùnrin máa bọ́kùnrin sùn kóbìnrin máa bọ́bìnrin sùn èèwọ̀ agbẹ́dọ̀ kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ ẹ̀yin obìnrin ẹ dìde ẹ̀yin yẹ dìde ẹ sọ́bàǹtẹ̀ yín ẹ bẹ̀rẹ̀ sí ní lọ sí ọ̀dọ̀ àwọn gọ́vnà yín ẹ bẹ̀rẹ̀ sí pariwo fún wọn pé wọn ò gbọ́dọ̀ gbọ́ homosexuality àti lesbianism wọ ìlú fún wa o tí ò bá jẹ́ bẹ́ẹ̀ tó bá kọ̀ tó bá ní nǹkan tó máa ṣe nìyẹn ọmọ aláṣẹ ni mi máa sọ̀rọ̀ àṣàgùn gbogbo ẹni tó bá lọ́wọ́ sí pé kán gbé homosexuality àti lesbianism lé orí àwa Yorùbá pàápàá tó bá fẹ́ gbé lọ fáwọn ọmọ náà tí kán gbé lọ o àwọn ló ń bá màálùú sùn o àwa ń pa ẹran à ń jẹ ni o àbá màálùú sùn àbẹ́gúnfẹ́ sùn o kán gbé lọ bá wọn àwọn ló ń practice bestiality àwọn ọmọ Yorùbá kì í practice bestiality àbẹ́gúnfẹ́ wa sùn àbádìyẹ wa sùn o àbájá wa sùn o kán má gbé ìgbékúgbé wá bá wa
kó má sọ ìlú wa di ilẹ̀ aṣálẹ̀ tí ogun máa wà lórí wa. Ohun tí Ọlọ́run fi pa Sódómù yìí àti Gòmórà rẹ́ nìyẹn o. Àgbúrò bẹ̀ mo lọ sí Egypt. Kò sí nǹkan kan tó wù lórí Sódómù and Gòmórà. Ọlọ́run ti pa gbogbo àwọn ìran ọbẹ̀ run. Ọlọ́run ní pa àwa Yorùbá run torí pé a fẹ́ homosexuality àti lesbianism nílùú wa. Bàbá Tinubu òun lẹ ń gbọ́ yẹn o. Ẹ má gbé homosexuality wá bá wa. Ẹ ti wá gbé GMO wá bá wa, genetically modified seed organism. Ẹ fẹ́ máa kọ àwọn ọmọ wa, àwọn ọmọ ojúlówó ọmọ wa ní díẹ̀díẹ̀ pẹ̀lú àìsàn tí ò ní gbóògùn. Bàbá Tinubu níbi tí ọjọ́ orí yín dé tó yẹ kẹ́ dàbí eagle kẹ́ máa kó wa jẹ, ẹ̀yin lẹ ń gbé ikú wá bá wa. Eléyà lẹ́tìkẹ́. Èmi rò pé lẹ́yìn tẹ́ fà agbára tán ó yẹ kẹ́ láàánú, ó dàbí pé yín gan láàánú lójú. Bí wọ́n ní power corrupts, absolute power corrupts absolutely. Ó dàbí nǹkan tẹ́ fẹ́ ṣe nìyẹn. Pé nídà ọmọ Yorùbá tí bá fẹ́ kí Fúlàní pa yín, máa pa yín lọ. Ṣé n tẹ́ fẹ́ ṣe fún wa nìyẹn? Ẹ fẹ́ gbé wa pa fún Fúlàní. Ẹ fi Bádéjọ lẹ̀ kó jáde lọ́gbà ẹ̀wọ̀n. Ẹ ti gbowó mọ́lé lọ́dún méjì. Ńgbà tẹ́ fi ilẹ̀ tó ẹ tún ti sí Germany. Wọ́n sọ fún yín pé àwọn fẹ́ kẹ́ má release Nnamdi àti Ìgbòho. Kí náà ṣe bàbá Tinubu? Ẹ mọ̀ pé Ọlọ́run fẹ́ òtítọ́ àti òdodo ìdájọ́. Ọlọ́run ni à ń pè ní ẹni tó ń fẹyín pẹ́ran. Adájọ́ ẹni tó ń fẹyín pẹ́ran. Ọlọ́run kò ń ṣe alábòsí bàbá Tinubu. Ẹ má ṣe àbòsí pẹ̀lú àwọn ọmọ Yorùbá o. Tẹ́ bá fi Bádéjọ sílẹ̀, olórí Miyetti Allah tó ní àmì tiẹ̀ tó láwọn sójà tó kọ́bọn lé wọn lọ́wọ́. Ṣé rí ìbọn lọ́wọ́ Ìgbòho ni? Ṣé Ìgbòho pààyàn ni? Ṣé ẹ ti mọ iye tí Bádéjọ ti pa as a terrorist? Ẹ mà jùlẹ̀. Yẹn pé àṣẹ Fúlàní ń ṣe lórí yín bàbá Tinubu. Fúlàní ń pàṣẹ fún yín, èdè ń dáhùn. Fúlàní bàbá Tinubu ilé ìsú ó tún kàn mímì, ó kàn mí lóminú, ó dójú tì mí. Ẹ nínú gbogbo Jagaban tó ń pè yín president of Odilon Bádéjọ, àwọn ọmọ Fúlàní, àwọn ọmọ tó yẹ pé à ń gbà wọn àsìmè gáàdì ni, à ń bọ́ṣọ sí wọn lọ́rùn, à ń fún wọn lóúnjẹ, àwọn ló di pé wọ́n ń pàṣẹ fún yín tẹ̀ ń ṣe. Ojú gbà mí tì. Bàbá Tinubu, bàbá lápè yín. Wọ́n ní àgbà òkè ń wà nílùú kórí ọmọ tuntun orí wa ti wọ́ lọ́ndà yín. Láàárín ọdún kan tẹ wà ń bẹ̀ yìí gan, kò sí sinmi, kò sáànú, ẹ̀ ṣàánú àwọn ọmọ Yorùbá. Ṣùgbọ́n yín obìnrin ẹ dìde, ẹ bẹ̀rẹ̀ sí ní sọ fún bàbá Tinubu sẹ́ wípé ọkùnrin sọ́kùnrin ẹ̀ ní gbà, obìnrin sọ́bìnrin ò ní ṣẹlẹ̀ ní ìlú wa. Torí pé kí ni wọ́n fẹ́ fi kó orí burúkú wa bá wa ni? Ọlọ́run má kọ̀dé àìmọ́ṣe sí wa. Ká bá dáwọ́lé yẹn, a máa rí ìbínú Ọlọ́run ni o. A dẹ̀ gbọ́dọ̀ rí ìbínú Ọlọ́run. Àánú là ń bẹ̀bẹ̀ fún pé kí Ọlọ́run kó ṣàánú wa ká lè ráyè lọ. A gbọ́dọ̀ tún pa èṣù. Nǹkan èṣù ló máa ń fẹ́ counterfeit gbogbo nǹkan tọ́lọ́run ṣe. Ọlọ́run ní dáradára ní gbogbo ohun tóun ṣe. Èṣù ní irọ́ ni. Ẹ̀yin obìnrin lè máa bára yín sùn. Báwo lobìnrin méjì ṣe máa bímọ? Báwo lọkùnrin méjì ṣe máa bímọ? Bàbá Tinubu, Rẹ̀mí lẹ́gbẹ́ sílẹ̀ yẹn. Rẹ̀mí ò kì í ṣọkùnrin. Nígbà tọ́lọ́run dá Ádámù kò fi síìbù sí lẹ́yìn. Eve ló gbélé lọ́wọ́ kó lè máa bí sí kó máa rẹ̀ sí. Ṣé tí a bá wá gba ọkùnrin àtọkùnrin kó máa bára wọn ṣe? Níbo lọmọ ti fẹ́ jáde? Níbo làtúnbọ̀ tún ṣe fẹ́ jáde? Bàbá Tinubu, tẹ́ ẹ̀ bá tiẹ̀ ní understanding, ẹ̀ ní tún ní wisdom ni, ẹ̀ ní ìbẹ̀rù Ọlọ́run, àìní ìbẹ̀rù Ọlọ́run nìyẹn. Pé n tọ́lọ́run ṣe yẹn ẹ̀yin fẹ́ dojú nǹkan tọ́lọ́run ṣe rú. Bàbá Tinubu, ẹ má dán wò, tẹ́ bá ṣe ẹ lọ yí padà o. Gbogbo àwọn tó ń dánrò ara yẹn wò, Ọlọ́run bínú sí wọn ni o. Tẹ́ bá rí bínú Ọlọ́run, ẹ ní lè dúró. Kò wá ní dúró lórí ẹ̀yin nìkan. A máa tàn lọ ní sí ìbátan yín, sórí àwọn ọmọ yín, àwọn ọmọ yín. Tẹ́ bá sáyìn pẹ̀lú Samoa, ẹ jẹ́ lọ dá padà fún wọn. Kẹ́yìn gan má rí ìjàǹgbàdì Ọlọ́run, kí Ọlọ́run má na idà sínú ilé yín. Ẹ lọ
dá owó wọn padà níbi tí ẹ lọ́wọ́ dé bàbá Tinubu kò sówó kankan tẹ́nì kankan máa gbé fún yín tó yẹ kó jọ yín lójú. Àánú Ọlọ́run ló yẹ kẹ́ máa wá. Àánú Ọlọ́run ló yẹ kẹ́ máa wá. Àánú Ọlọ́run ló lè dì yín mú, ó lè tọ́ yín sọ́nà. Wisdom lẹ nídìí o bàbá Tinubu, ẹ nídìí nǹkankan. Àwọn El-Rufai, àwọn Atiku, àwọn Buhari tó ń dún mọ̀rún àwọn ìka tẹ́tí fún lóúnjẹ tó wọ́n padà wá gé yín jẹ. El-Rufai yìí ń gé yín jẹ. Atiku àti mọ̀pọ́ta ló jẹ́ sí yín. Buhari ó ṣe kíní ó bó wulẹ̀. Orí ẹ̀kẹ́ ni ẹ̀yin lẹ gbàálẹ̀. Ẹ wo ohun tó ń ṣe fún yín. Òun wá bó ṣe máa gbé yín kò lórí àpèrè yẹn. Wọ́n wá ń gbé ìgbékúgbé wá bá yín. Ẹ̀yin náà ń tọwọ́ bọ̀. Ẹ kàwé náà. After all, Chicago College lẹ lọ. Kí lẹ wá kà? Ẹ kó 90 billion láwọn mùsùlùmí lọ́wọ́ kan lọ gbàdúrà. Ṣáàdùá ń gbà nìyẹn. Ṣáàdùá ń gbà nìyẹn bàbá Tinubu. Ṣé nígbà tán dé wọ́n bá yín lé àwọn Fúlàní jáde kó lórí ilẹ̀ abẹ́fẹ́ ká Fúlàní wọlé tán bá wọlé tọ̀ wá tán bá pa wá tán kálẹ̀ rò kán bàbá ẹ̀yin náà ló kù tán máa bà ṣé bẹ́ẹ̀ yín lé lówó òlù ẹ̀yin lé lágbára òlù máa mú yín á máa wọn ọ̀rẹ́ yín àwọn billionaire club of godless people billionaire of godless people tẹ́ ẹ̀ níbẹ̀rù Ọlọ́run ẹ nífẹ̀ẹ́ àwọn èèyàn. Ẹ̀yin ẹ̀gbọ́n mi ẹ̀yin ìyá mi lóbìnrin ẹ dìde mùsùlùmí ni kìrìsìtẹ́nì ni oníṣẹ̀ǹbáyé ni ẹ dìde ẹ bẹ̀rẹ̀ sí ní lọ sọ́dọ̀ àwọn governors yín kẹ́ ẹ sọ fún wọn pé ẹ fẹ́ pàlàpàlà rádaràdà játijàti rédèrèdè lórílẹ̀ ẹsẹ̀ tí yín tó bá possible ẹ wọ bra yín kẹ́ wọ gádù yín kẹ́ lọ sí ọ́fíìsì àwọn governors yín. Mi ò kéré jù ńgbà tí mo gbọ́ ìtàn Mrs. Olúfúnmiláyọ̀ Ransome Kuti mo gbẹ́dì fún ìyá yẹn níbi tó bá wà. Nígbà tí àwọn ọba sọ pé káwọn obìnrin máa sanwó orí ìyá Olúfúnmiláyọ̀ Ransome Kuti fún ara ẹ̀ nìkan àtàwọn tó agree pẹ̀lú ẹ̀ wọ́n dìde wọn lọ bá ọba. Ẹ̀yin náà dìde alágbára nínú ẹ̀mí ni yẹn ẹ dìde kò sí nǹkan táwọn gómìnà lè ṣe fún yín. Ẹ̀yin lẹ àwọlá ẹlẹ́tì wọn bí mi tiẹ̀ sí Nàìjíríà ẹ̀yin tẹ́ wà ń bẹ̀lẹ̀ ẹlẹ́tì wọn even kan jó mọ́. Ẹ dìde o ẹ wọ bra kẹ wọ gádù yín kẹ lọ jókòó sí ẹnu ọ̀nà wọn kẹ jókòó sí ọ́fíìsì wọn wọn tìtàn bá sọ fún yín pé àwọn máa yí padà. Tó bá close kẹ bá wọn close. Tó bá tún di àárọ̀ jọ́kejì tó bá di aago 7 ẹ tún padà síbẹ̀ 7 àárọ̀. Nígbà tẹ́ bá jókòó tí wọ́n fún odi ọ̀sẹ̀ kan sọ́sẹ̀ méjì orí wọn láti pé nígbà abiyamọ níwà kì í ṣe abiyagba kì í ṣe olórí burúkú. Ọkùnrin là ń bá ṣe ta fi ń bímọ ọkùnrin àtọkùnrin ọ̀dẹ̀ wá sàwọn ọmọ wa dán lórí burúkú. Fúlàní afẹ́ka gbà á tí báwọn ti ń bá màlúù sùn ẹranko ni wọ́n àwọn kì í ṣe ẹranko. Owó Amẹ́ríkà wà ń bẹ olórí burúkú ni wọ́n torí wọn ní gbogbo disease ṣe ń bá àwọn ọmọ wọn bí. Ṣàmà wá gba ṣe Amẹ́ríkà ní standard Ọlọ́run kátẹ̀ ní wọ́n wà civilize ṣe civilization nìyẹn tọkùnrin bọ́kùnrin sùn tóbìnrin bóbìnrin sùn kí ni wọ́n fẹ́ gé níbẹ̀. Bàbá Tinubu òun lẹ gbọ́ yẹn o ẹ lọ dá 150 billion ẹ̀yin gan ní ju 115 billion lọ ẹ lọ dá padà. Ẹgbọ́n tí mo sọ ẹ lọ dá owó wọn padà tó bá jẹ́ owó lẹ́fẹ́ ẹ mọ̀ bẹ̀ ṣe ń gẹ̀tì ẹ o ẹ mọ̀ bẹ̀ ṣe ń gẹ̀tì owó yín kì í ṣe nídìí homosexuality ilẹ̀ tí ma fi lówó. Tẹ́ bá gba kinní yìí wọlé ẹ lọ kọ́lẹ̀ lẹ́nu ẹ máa bẹ̀rẹ̀ sí ní ìbínú Ọlọ́run ni o àti àwọn tó bá support yín ẹ máa rí ìjàngbàdì kì í ṣe pé mo kàn ń sọ o nǹkan tí mo mọ̀ ni o tí ẹ bá gba homosexuality àti lesbianism wọlé àti whatever nonsense tó bá gbélé yín lọ́wọ́ ẹ lọ kọ́lẹ̀. Ọmọ aláṣẹ ni mí mo dẹ̀ ń sọ̀rọ̀ nísìnyí àṣẹ máa gùn níjọ́ tẹ́ bá ti gbà tẹ́ ti sáyẹn wọlé ẹ̀rí tó máa bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ sí ìdílé yín. Bàbá Tinubu ẹ̀ ń débi àgbà ń rè o ẹ lọ yá brains lọ́dọ̀ àwọn
kan súnmọ́ Ọlọ́run dáadáa. Ẹ̀yin ọmọ Yorùbá gidi, ẹ̀yin Mùsùlùmí, ẹ̀yin Kristẹni, tẹ́ jẹ́ ọmọ Yorùbá oníṣẹ̀ṣe, mo pè yín mẹ́tẹ̀ẹ̀ta ló wà nínú family mi o. Ìyá mi àti bàbá mi Alájà ló ń pera wọn o. Èmi ò ń ṣàlájà. Ọmọ Jésù ni mí, daughter of Zion, joint ears with Christ. Ẹ̀yin ojú Elédùmarè, chosen generation. Tí Ọlọ́run ń gbẹnu mi sọ̀rọ̀ tó fẹ́ kí n máa sọ. Tó tẹ̀ ní tí n bá sọ gan wọ́n fún mi lẹ́gba. Ní ìdẹ̀fẹ́ kọ́ lọ́run fún mi lẹ́gba lórí ọ̀rọ̀ yín. Ẹ̀yin ọmọ Yorùbá gidi, ẹ̀yin lọ́pọ̀ yẹn sunkún, ẹ má sùn àsùnpara. Ẹ má dákẹ́kẹ́ máa wò, wọ́n fẹ́ bà ìgbésí ilé ayé àwọn ọmọ wa jẹ́. Káwọn ọmọ wa ọkùnrin kó máa bá ọkùnrin ẹgbẹ́ wọn ṣe nǹkan pọ̀. Orí burúkú tó tó yẹn láyé yóò sì. Àìsàn tó dẹ̀ máa gbé sí tó fẹ́ gbé sí wọn lára, àìsàn tí ò ní gbowó tí ò ní gbòbí ni o. Ẹ má gbà láyè. Ṣàgbọ́n tí mo sọ fún yín, ẹ wọ bra yín kó tight pẹ́pẹ́pẹ́pẹ́. Kẹ wọ gádù yín, kẹ máa lọ jókòó sí ọ́fíìsì àwọn governors yín pé alẹ́ nígbàsẹ́. Ẹ̀yin tẹ́lẹ̀ wà l'Abuja, ẹ wọlé tọ̀ bàbá Tinubu lọ pé Samoa agreement tó ṣe kó ya fagilé kó become null and void. Àwọn ò fẹ́ homosexuality o. Tí Fúlàní bá fẹ́, it is part of their life. They are already practicing bestiality. Tí Bíbélì tó fagilé tó ní wọn ò ní lọ sí heaven. Tí Islam bá ní kó máa bá màálù sùn, okay, wàhálà tí wọn nìyẹn. Àwọn tó bá dẹ̀ fẹ́ tẹ̀lé wọn náà kọjọ máa lọ ṣe. Ṣùgbọ́n fún àwọn ọmọ Yorùbá gidi, ẹ má kọrí burúkú wá bá wa. Ẹ̀yin Yorùbá obìnrin, ẹ dìde ká sọ̀rọ̀ àsìkò yín rèé. Ẹ̀yin la bí ọmọ tẹ́ gbọ́mọ sínú. Ẹ wá ní bímọ. Kọ́ wá sọ pé àwọn ọmọ yín ò ní bímọ, ọkùnrin ní kó máa lọ bá sùn, obìnrin ní kó máa lọ bá sùn. Èèwọ̀ kò gbọ́dọ̀ ṣẹlẹ̀. Wọ́n fẹ́ kọrí burúkú wọ ilẹ̀ Yorùbá wá bá wa. Kọ́ wá sọ wá di ẹni ègún, ẹni ẹ̀tẹ́, ẹni òṣì. Kò sí tó ń jẹ́ homosexuality àti lesbianism nínú ọ̀rọ̀ wa. Ọmọ ẹlẹ́ṣọ̀, ọmọ ológe ni wa. Gbogbo pálapàla rádaràdà rédèrèdè játijàti tó fẹ́ gbé wá. Tí bàbá Tinubu fẹ́ tọwọ́ bọ̀, wọ́n máa tẹ́ sí ni. Mo dẹ̀ ti sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Bó bá jẹ́ bàbá Tinubu ni àti àwọn ẹ̀mẹ̀wá kan ló ń tì yín pé kẹ́ lọ ṣe, ẹ máa rí jàǹgbàdì Ọlọ́run tó bá dàbí irọ́, ẹ go ahead kẹ́ ṣe. Ẹ rí ohun tí Ọlọ́run máa ṣe fún yín. Màmá wa ẹ ṣeun, ẹ ṣé. A dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín fún gbogbo ìgbìyànjú yín. Láàárọ̀, lọ́sàn-án, lálẹ́, gbogbo ojú tó ń wò mí. Orúkọ ti tèmi ni Lady K Ìfẹ́olúwa Show, the one and only baby of Yorùbá nation. Màámi tí ẹ gbọ́rọ̀ látẹnu wọn tán yìí, àwọn ni wọ́n ń pè ní Dr. Ọmọ́wùnmí Lawal. Ẹ gbọ́, màámi tí ẹ gbọ́rọ̀ látẹnu wọn yìí, àwọn ni wọ́n ń pè ní Dr. Ọmọ́wùnmí Lawal. Ìyá nìyá yìí, èèyàn ni wọ́n. Ohun tó yẹ kí àwọn abiyamọ máa ṣe, ohun ni màmá yìí ṣe. Ẹ wo ọjọ́ orí màmá yìí, láàárọ̀, lọ́sàn-án, lálẹ́, màmá yìí ò ní dákẹ́. Ọ̀rọ̀ ni ṣá, information ló ń bá wa mú síta. Wọn ò dẹ̀ kí fún wa ní òfo. Ẹ̀yin tí ẹ bá mọ̀ wọ́n, ẹ lọ mọ̀ wọ́n dáadáa. Ibi tí ẹ bá ti gbọ́ tí wọ́n bá ti ń sọ̀rọ̀ wípé Dr. Ọmọ́wùnmí Lawal ni wọ́n sọ̀rọ̀ níbi báyìí, ẹ farabalẹ̀ kẹ́ gbọ́ ohun tó fẹ́ sọ. Òdodo ọ̀rọ̀ tí ẹ̀yin èèyàn mọ̀, òun ló máa sọ fún yín. Ọ̀rọ̀ ìjìnlẹ̀, ọ̀rọ̀ tó confirm, ọ̀rọ̀ tó mú yes, òun lẹ máa gbọ́ látẹnu wọn. Irú àwọn èèyàn tá ń fẹ́ ní láwùjọ, bó ṣe yẹ kí àwọn abiyamọ máa ṣe nìyẹn. Bó ṣe yẹ kí gbogbo òbí máa ṣe nìyẹn. Kì í ṣe ká máa wúra wa níran. Kì í ṣe ká rò tọ̀rọ̀ ká má lè sọ. Kì í ṣe ká máa bá wọn jẹ dodo tí ò ní lè jẹ́ ká sọ òdodo. Ẹ wo láyé sí, ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí wọ́n jẹ dodo, wọn ò lè sọ òdodo. Wọn ò bẹ̀rù ọjọ́ ọ̀la,
wọn ò bẹ̀rù àtúbọ̀tán àwọn ọmọ wọn. Ẹ gbádùn mi, ẹ bá mi share ètò yìí gbogbo ẹ̀yin tẹ́ ń wò. Mo fi ìyọ́nú Olódùmarè bẹ̀ yín. Ẹ bá mi share, ẹ bá mi pín. Ẹ bá mi pín wọ gbogbo nú gúrùpù. Ohun ìwúrí ni tí mo bá rí obìnrin tó bá ń ṣiṣẹ́ takuntakun wípé kí ìran wa bọ́ lóko ẹrú. Mo dẹ̀ mọ̀ pé bó ṣe máa rí fáwọn ẹlòmíì nìyẹn. So ẹ bá mi pín ètò yìí kí wọ́n rí. Ohun ìwúrí gidi ló jẹ́ fún wa ní ilẹ̀ Yorùbá. So ẹ bá wa share. Bí àlàyé tí mo ṣe lọ fún wa, ibi tẹ́ bá ti gbọ́ pé màmá yìí sọ̀rọ̀, ẹ tẹ pọ́ọ̀sì níbẹ̀ kẹ́gbọ́n tó fẹ́ sọ. Ògidì ọ̀rọ̀ tí ẹ expect, àwọn ọ̀rọ̀ tó mú yes tó confirm, òun lẹ máa gbọ́ níbẹ̀ o. Màmá kúrò nínú ẹni tó máa mú òfò fún yín. Ẹ gbádùn mi. Mo ní wọ́n kúrò nínú ẹni tó máa fún yín ní òfò. Wọ́n kúrò nínú ẹni tó máa fún yín ní ọ̀rọ̀ burúkú. Bẹ́ẹ̀ ni Dr. Mọ́wùmí Lawal, wọ́n á tú gbogbo àwọn àṣírí kọ̀kọ̀. Wọ́n á dẹ̀ sọ ògidì ọ̀rọ̀ jáde kí Ọlọ́run lọ́jọ́ ẹni kó túbọ̀ bá wa lọ́rẹ̀ mí ìyá yìí. Kí Ọlọ́run lọ́jọ́ ẹni kó jẹ́ kí wọ́n fi ayọ̀ jẹ wọn mọ́. Màmá yìí ti ṣẹ́ ẹ̀gúsí, k'Ọlọ́run jẹ́ kí wọ́n jẹ. Kí Ọlọ́run kó wá bá wa ṣe tó dáa fún gbogbo àwọn ọmọ màmá Dr. Mọ́wùmí Lawal. Káwọn ọmọ wọn náà là kí wọ́n yàn, kí wọ́n yanjú. Ìyá ni ìyá yìí. Náà ẹ wá jẹ́ ká padà sí gbogbo nǹkan tí màmá bá wa sọ. Ẹ̀yin náà ẹ gbọ́. Bàbá Tinubu, kí la ṣe fún yín? Bàbá Tinubu, ara ò dẹ̀rọ okun títí yín náà àrò rẹ̀ dìyẹ yín. Fúlàní ń fojú yín hàn máa bò. Bàbá Tinubu, mo fẹ́ kẹ́ lọ mọ̀ wípé kò sí bẹ́ẹ̀ ṣe lè ṣe ẹ̀ lè tẹ́ Fúlàní lọ́rùn. Kò sí ìgbésẹ̀ tẹ́ lè gbé. Ẹ lè tẹ́ àwọn ará bí lọ́rùn. Kò sí ohun tẹ́ lè sọ wípé ẹ mọ̀ ọ́ ṣe. Kò lè dàbí because àwọn pípù ìhera wọn ò fẹ́ kòkòrò dénú. Ẹ ṣí Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ṣàsílẹ̀. Ẹ̀yin náà ti débẹ̀ sìn. Ẹ ti rí gbogbo nǹkan tí Sunday jà fún. Ẹ ti rí wípé òtítọ́ ni. Bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. Ẹ̀yin èèyàn bá mi share ètò ìsínú gbogbo group àwọn APC. Gbogbo àwọn tó ṣì pé wọn láṣíwájú blogger, ẹ share fún wọn. Nítorí ojú everybody ti là, ojú everybody ti já báyìí. Ohun tá dẹ̀ ń pariwo kó má ṣẹlẹ̀ ní. Ẹ̀yin náà ẹ wò nísìn. Kí ni Ìgbòho ṣe? Kí ni Sunday ọmọ Adéyẹmọ ṣe? Aṣíwèrè ènìyàn. Òun ló máa rí òtítọ́ ọ̀rọ̀ Nàìjíríà tí ò ní lè sọ. Ká sọ òótọ́ fúnra wa bàbá. Aṣíwèrè ènìyàn ló máa lóhun nífẹ̀ẹ́ sí bí wọ́n ṣe ń pa ìran Yorùbá. Aṣíwèrè ènìyàn ló máa ní kí ìran Yorùbá kú sóko ẹrú. Aṣíwèrè ènìyàn ni ò ní dìde kó jà fún ìran Yorùbá. Ọmọ Adéyẹmọ ò ṣe kankan nítorí ọmọlúàbí ni ọmọ kọlẹ̀ káàárọ̀ oòjíire ni. Ẹ bá wa gbé gbèǹdéke tó wà lórí Sunday Ìgbòho. Ìgbòho ò ṣẹ̀yìn. Kò ṣe ẹnikẹ́ni. Kò hùwà ìbàjẹ́. Kò pànìyàn. Kò bani láyé jẹ́. Gbèǹdéke ẹ bá wa gbé kúrò, ẹ jẹ́ kí Sunday wọlé sílé bàbá. Ṣé bẹ́ẹ̀ ti lọ sọ́yọ́, ẹ ti rí ohun tó ń ṣe lọ́yọ́. Ẹ̀yin náà wò láti ìgbà tẹ́ ti débẹ̀ sìn. Gbogbo ìdùnnú àti ayọ̀ onílé àlejò ni wípé tí bàbá Tinubu bá máa fi lò 6 months, a máa bẹ̀rẹ̀ sí ní rẹ̀mí ayọ̀. Àmọ́ ẹ̀ tí ìlò oṣù kan, tí kùmọ́ọ̀tù ti ń bọ́ sí tòsí, tí yà ti ń jẹ àwọn èèyàn lọ́tún lósì, tí ìfòòró ti gorí ẹ̀mí àwọn èèyàn, tí wàhálà ti dé bá àtọmọdé àti àgbà, àtoyún inú àti àṣẹ́ẹ̀dì. Bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́, ẹ̀yin ìyá mi tẹ́ wò mí, ẹ̀yin bàbá mi, ẹ bá mi kọ sí comment section. Ẹ tí ìlò oṣù kan, ẹ tí débẹ̀ gan. Ó kù díẹ̀ tẹ́ máa débẹ̀ lé méfé lélẹ̀. Nìyẹn náà ti pàrokò burúkú fún wa. Tí a fura, tí a kákún, tí a mọ̀ wípé àrokò burúkú, ìṣẹ̀lẹ̀ burúkú tó máa ṣẹlẹ̀ sí wa. Òun lè méfé lé ló flash wa báyìí ká lè tètè mọ̀. Àmọ́ ṣùgbọ́n ìfẹ́ tí àwọn èèyàn ní sí yín, òun ló ṣe tẹ̀lé yín. Ẹ wá débẹ̀ tán nìyẹn ti rí bọ́ọ̀ ṣe rí. Ṣó wá yẹ kó jẹ́ yín lẹ tún máa support Bàbá Tinubu, all in the name of wípé ẹ fẹ́ tàn àwọn Fúlàní kẹ́ lè bá fi rọ́nà títí yín lọ. Ẹ jẹ́ kí n sọ fún yín, ẹni tí Ọlọ́run bá pamọ́ ló bọ́ lọ́wọ́ ewu. Ẹni tí Ọlọ́run ò bá pamọ́ kò sí bó ṣe lè ṣe, kò lè bọ́ lọ́wọ́ ewu. Ẹ gbádùn mi Bàbá Tinubu. Ẹni tí Ọlọ́run ò bá pamọ́ kò sí ohun tó lè ṣe sí, kò lè bọ́ lọ́wọ́ ewu. Ewu á máa gorí ewu fún ni. Ohun burúkú á máa gorí ohun burúkú fún. Ohun burúkú á máa gorí ohun burúkú. Kó tó wá dà bẹ́ẹ̀ fún yín bàbá, ẹ tètè ṣe ohun tó tọ́ tó yẹ lásìkò.
bàbá Jagaba ẹ ṣe ohun tó tó ohun tó yẹ, ẹ gbọ́ gbogbo àlàyé tí ìyá Alárèbáríkà ṣe sílẹ̀, ẹ̀yin ọmọ kọlẹ̀ Yorùbá ẹ̀yin náà gbọ́rọ̀ ṣódà bẹ́ẹ̀ tó àní sọ jù lórí ètò yìí. Ẹ bá wa like, ẹ bá wa share, ẹ subscribe sí YouTube channel wa. Wọ́n ní àbọ̀ ọ̀rọ̀ lásán fún ọmọlúàbí tó bá dénú àdòdìdì. Gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáláyé ẹ jẹ́ ká jí, ẹ má jẹ́ ká sùn. Enough is enough. Ẹ jẹ́ ká ṣe kíni ká fi òpin sí. Wọ́n ní ojúbọ̀rọ̀ kò gbọmọ lọ́wọ́ èkùrọ́, ẹni bá sì máa bẹ́ṣù jẹun ni ṣíbí àgùn. Gbogbo wa láti mọ̀ pé àwọn olórí ta ní èṣù ni wọ́n, ẹni bí ni wọ́n. So ẹ jẹ́ ká lọ múra, Ọlọ́run á dẹ̀ fún wa ṣe àbọ̀ láyọ̀ láṣẹ Èdùmàrè. Ẹ má gbàgbé gbogbo àwọn product tàǹtà lórí ìkànnì Lady K Ìfẹ́olúwa show. Ẹ̀yin ìyá mi, bàbá mi, gbogbo ẹ má wà síbẹ̀ tó dẹ̀ ń ta wàràwàrà. Gbogbo ẹ̀yin tí jẹ́dìjẹ́dì bá yọ lẹ́nu, gbogbo ẹ̀yin tẹ́ wà ní diaspora, mo fi ọ̀nà Ọlọ́run ọba bẹ̀ yẹn má gba jẹ̀dí láyè. Jẹ̀dí ò kì í ṣe nǹkan tó dáa. Ẹ máa make sure wípé ẹ lo àgbo àbí àgúnmu jẹ̀díjẹ̀dí time to time fún àǹfààní ara titi yín ni. Ìlera lògùn ọrọ̀ o, ìlera lògùn ọrọ̀. Bákan náà ẹ̀yin tẹ́ bá ní diabetes, ẹ̀yin tó jẹ́ pé ara ríro ni, ẹ̀yin tó jẹ́ pé àgúnmu máa ń pa wà lẹ́fẹ́, ẹ̀yin tẹ́ fẹ́ àgúnmu high blood pressure àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láti iléeṣẹ́ tí natural bar. Àbẹ́yìn dádì tí kan ọmọkùnrin yín tó kéré jọjọ orí yín lọ, ẹ pè mí lórí WhatsApp number. Excuse me. Ẹ pè mí lórí WhatsApp number tẹ́ wọ́n lójú screen. Ẹ jẹ́ kí n fún yín ní phone number iléeṣẹ́ tí natural bar. Kẹ́ make request fún products tẹ́ máa lò tí gbogbo àìsàn tó ṣe yín yẹn tó dẹ̀ máa lọ tí ẹ̀ tún gbúrú ẹ̀ mọ̀. Ẹ má lọ kó sọ́wọ́ jìbìtì o, ẹ má lọ kó sọ́wọ́ 419. Ojú ò ní tẹnikẹ́ni nínú wa láṣẹ Èdùmàrè. Ẹ má tún wá gbàgbé gbogbo ẹni tẹ́ bá fẹ́ lo àwọn products tó dáa láti fi tún skin yín ṣe. Àwọn products tó wà pa, ẹ̀yin náà rí pé àsìkò summer la wà. Weather yẹn dẹ̀ máa ń burn skin ni, ó máa ń báyàn lára jẹ́ ni. Kò tẹ́ ṣe rú àwọn ìlú táwa wà yìí àti America, the weather is too hot. Ó hot gidi, ó kọjá bẹ́ẹ̀. So gbogbo àwọn ẹ̀yin tẹ́ wà ní diaspora, ẹ má jẹ́ kí weather kó bá yín láwọ̀ jẹ́. Ẹ pè mí kí n fún yín phone number iléeṣẹ́ Danari Skin Care. Kẹ́ra nǹkan tẹ́ lè fi tọ́jú face yín tí ojú yóò fi ní bàjẹ́. Kẹ́ra tẹ́ lè lò sí àgọ́ ara yín láti máa fi tún ẹwà yín ṣe. Ọṣẹ ẹ̀wẹ̀ àti ìpara, ẹ má bínú, I'm tired. Àti ìpara, ẹ pè mí o kí n fún yín ní phone number wọn. Ojú ò ní tì yín. Bákan náà gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ ṣẹ́wó sí ìlú Nàìjíríà, ẹ lọ download Lemfi app. Kẹ́ lọ referral code mi tẹ́ wò lójú screen kẹ́ fi ṣe owó sí ìlú Nàìjíríà. Gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ ra aṣọ tó dáa, ẹ jọ̀ọ́ ẹ pè mí kí n fún yín phone number unique. Wọ́n láwọn fabric tó wà pa gan. Ojú ò ní tì wá. Bákan náà gbogbo ẹ̀yin tí èwo ló tún kù tá ti polówó, I'm just tired. Èwo ló tún kù? Èyí tó bá tún kù gbogbo ẹ̀yin tẹ́ bá ti ń wò wá ṣá, ẹ máa wo yan products tá máa ń polówó. Ẹ pè mí kí n fún yín ní phone number wọn tó ń tà. Ojú ò ní tì wá. Ẹ jọ̀ọ́ bá mi subscribe sí YouTube mi. Kẹ́ dẹ̀ ṣe kíni kẹ́ follow page mi. Ẹ jọ̀ọ́ ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, má gbàgbé mo ṣì need help yín lórí laptop tí mo fẹ́ rà. Ẹni tí tẹ́ bá lágbára, ẹ jọ̀ọ́ ẹ fi support mi. Ojú ò ní tì yín. Ẹ ní owó tì. Kí program mi lè máa tẹ̀síwájú ní dáadáa. Ẹ ṣé gan, ire o.